orúkọ tèmi ni Abdulgani Abdulkarim. Mo ti dé kọ́nà Gbájìgbò Kaiama local government yìí nísìn. Ó ti tó bí 20 ọdún àti mẹ́rin báyìí. Iṣẹ́ àgbẹ̀ náà sì ní tí n fi ń bọ́ gbogbo fámìlì mi, ní fi ń rán ọmọ skul. Gómìnà wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn torí pé kí ló jẹ́ adúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún yìí ń pa àwa àgbẹ̀. Àrírú àǹfààní yìí rí láti gbogbo àwọn gómìnà tí ti ń jẹ ní Kwara State. Àwa Gbájìgbò àwọn ò tí ì rírú àǹfààní tí Ọlọ́run pé ajé láwọ́ abẹ́ AbdulRazaq Abdulrahman àwọn èjẹ́rí gbogbo gómìnà ti jẹ ti fi inú owó dùn púpọ̀ jù àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn Ọlọ́run ọba yóò máa bá kọ́ wọn máa ṣe. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.